A kú dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tí ẹ bá ti ń wò mí, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́, ó kéré, ó tóbi, kò ní jẹ́ ìpín èmi àti yín. Porogodo ayé ò wá nílùú fún gbogbo wa jó. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni, orúkọ mi ni Dr. Hafiz Abolade, ọmọ Aramide. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò. Àwọn nǹkan yẹn ó jọ mí lógún púpọ̀ torí pé àìsàn oríṣiríṣi ló wà nínú ara. Ẹ wá rí àwọn àìsàn yìí, kò wá sí àìsàn tí kò ní òògùn tiẹ̀ àfi tí a bá tí kan èyí tó bá mu. Oògùn ò sì pọ̀, oògùn ò wọ́n o, àmọ́ olóògùn ni ò ní fẹ́ fi sílẹ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n yọ̀ǹda àwọn àṣírí yìí fún wa. A dúpẹ́ lọ́wọ́ wọn o, torí pé èèyàn kan í júbà fàràsínú kú. Ìbà lọ́wọ́ bàbá mi Gbàdàmọ́sí Arámidé, ẹni re. Bí tẹ́ bá wà, ilẹ̀ re ni o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbààgbà, ẹ̀yin bàbá, ẹ̀yin èèkàn, ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, ẹ̀yin babaláwo, ẹ̀yin adáhunṣe, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ewé ń bẹ, egbò wà. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò believe lórí ewé àti egbò. Wọn ò nígbàgbọ́. Ìwọ tó lóò jo òògùn, ò ṣe gbá ò ṣàwo. Ó ń jẹ̀fọ́ ewé, ó ń jẹ̀fọ́, ó sì ń jewédú. Wọ́n mu gàrí, egbò kan ní gàrí yẹn, wọ́n tanra ẹ̀. Wọ́n jẹ́ ká máa tàn ẹ́, káwọn pásítọ̀ rẹ máa tàn ẹ́, àbáwọn àfáà rẹ. Àwọn tó jẹ́ pé wàá jáhílù ni wọ́n. Àwọn tí wọ́n mọ̀ kan, wọ́n á ń tàn. Wọ́n tanra ẹ o. Wọ́n kan tàn ẹ́ o. Ọlọ́run ní dà wá láàmú. Ẹ̀rí tí mo mú wá fún wa lónìí, òun ni àgbo fún àwa ọkùnrin. Ẹ rí pé mo máa ń tẹnu mọ́ àwa ọkùnrin. Àwa ọkùnrin náà ni òpómúlérò nínú ilé. Tí nǹkan bá ti ṣe ọkùnrin, ilé ti ní problem nìyẹn o. Àtèmi àti yín, nǹkan ò ní ṣe wá, àní ní problem. Ẹ wá rí tí mo mú wá yìí, nǹkan kékeré ni. Ìwọ ọkùnrin tí ìyàwó ẹ̀ máa ń complain ẹ̀ sá. Nǹkan ẹlòmíì tó bá ti le, tó bá kù dẹ̀dẹ̀, tí ó wẹ òkun pupa yóò bá rọ̀. Ẹbí kó ti wà nínú odò, jẹ́ kó máa wẹ̀ lọ, yóò bá sọrí nù. Yóò sorí kọ́ bí ọ̀pẹ tí iná mú. Bá tí wọ́n rí rúpè níjà báyìí, àwọn nǹkan tá a lè ṣe fúnra wa. Jẹ́ ká gbìyànjú iṣẹ́ kékeré yìí wò. Jẹ́ ká gbìyànjú ẹ̀ wò. Ó dá mi lójú pé tá a bá ń lò ó ní gbogbo ìgbà, a rí ọ̀nà àbáyọ. A ní dẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ aya wa. Kí ni nǹkan tí a máa wá? Bá mi wá àlùbọ́sà áyù àti orógbó tútù àti ewé ẹ̀yìn olóbe. Ẹ ti mọ̀, lẹ́yìn lolóbe so sí. Ẹ rí àlùbọ́sà áyù yìí, ẹ jẹ́ ká wá gìrítà ká fi rín. Ẹ jẹ́ ká rín. Orógbó tútù, ẹ jẹ́ kí a rín. Ṣé ẹ ti rín? Ó yẹ ká gbé omi gbóná kaná. Ẹ jẹ́ ká gbé kaná. Bá ti gbé omi gbóná kaná, bá mi wé ewé ẹ̀yìn olóbe, ẹ kó sínú kọ́ọ̀pù kan. A lè ṣe ká lò bí ọjọ́ 3 sí 4. A sì lè ṣe
ká mú ní ọjọ́ kan. Gbogbo ọ̀nà tó bá ti wù wá la lè gbà fi lo òògùn yìí. Ẹ jẹ́ ká san ewé yẹn nù dáadáa. Ó yẹ kó ewé yẹn sínú kọ́ọ̀pù kan. Àlùbọ́sà ayù tá a ti rin yìí, ẹ kó sínú ẹ̀. Ṣé ẹ ti kó sínú ẹ̀? Orógbó tútù tí a ti rin, ẹ kó sínú ẹ̀. Ẹ fi kànáfùrù sí i, táwọn olóyìnbó ń pè ní clove àbí kí lẹ ń pè é. Ó yẹ ẹ da omi gbóná tó ti hó yìí, ẹ dà sórí ẹ̀, ẹ dà sí i. Ṣé ẹ ti dà sí i? Ó yẹ fi ìkan ẹ fi dé e. Bá ti dé e tó ti pẹ́ tàbí pé ó ti ń tutù, ó yẹ mú àjọ̀ ẹ fi sẹ́ ẹ fi jọ̀ ọ́. Ẹ ká máa mú ní gbogbo ìgbà, àárọ̀, ọ̀sán àti alẹ́. Ẹ ká máa mú pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo ara mi ń wíìkì ni, igbá kan ń ṣe mí ni, ṣẹ̀kan sùn lọ ní, irú ẹ̀ ò ní wáyé mọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ dákun ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. In case of those that do not understand Yoruba language very well, if you are new to this channel, please consider to subscribe to my YouTube channel. Make sure you turn your notification bell. Whenever I upload to this channel, you will be the first person to see my program. If you need more of my video, you are free to watch my previous video. You will see a lot of video that can help you for spiritual tips. What I would like to share with you people today is how to prepare manpower. How to prepare manpower. Welcome to my channel. Please don't forget to subscribe. Help me share this program. Drop your comment and like it. God bless you. If you want to last and longer in bed, try these tips. Yoruba call one leaf ewé ẹ̀yìn olóbe. I will show you the leaf ewé ẹ̀yìn olóbe, and garlic ewé ẹ̀yìn olóbe and garlic, and bitter kola, fresh bitter kola with clove. Use bitter kola and garlic. Use grater to grind it. After that, rinse this leaf, rinse it very well. Pack this leaf inside one cup. Inside one cup. Look for hot water. Put this thing, garlic and bitter kola, put it inside or cup, and clove. Pour this hot water, pour it inside. Use cover to cover it, like 15 minutes, 20 minutes. Then use filter to filter it. Use filter to filter it. If you want to drink it morning, afternoon and night. No side effects. No side effects. Drink it 3 times daily. That is it. 3 times daily. If you want to call me, you can call me on this number. It's 080 53 13 31 42 or it's 080 3933 6675. It's 080 53 13 31 42. It's 080 53 13 31 42 or it's 080 3933 6675. Thanks for watching. Don't forget to subscribe. Bye.